Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Ìwé Títù orí kejì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìnnẹ́ títí fún ìkarùndínlógún. Ṣùgbọ́n wọ́n máa wí ohun rẹ̀ yẹ sí ẹ̀kọ́ rẹ̀ yé kóró. Kí àwọn àgbà ọkùnrin kí wọ́n jẹ́ ọní wọ̀ntúnwọ̀nsì, ọní ọ̀wọ̀, aláìrékọjá, ọní rẹ̀ yé kóró nínú gbàgbọ́, nínú ìfẹ́, nínú sùúrù. Bákẹ́dẹ̀rẹ̀ rí kí àwọn àgbà obìnrin wọ́n jẹ́ ọní ọ̀wọ̀ nínú ìwà. Kí wọ́n má jẹ́ gbèkéyéde rẹ̀ ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn tàbí ọ̀mùtí. Bí kò sí ọ̀fọ̀ wọ́n jẹ́ olùkọ́ni inú irun rẹ̀ bójúmú. Á lè tó pàṣẹ wọn, á tọ́ wọn dọmọbìnrin láti fẹ́ràn wọn ọkọ wọn, láti fẹ́ràn wọn ọmọ wọn, àti láti jẹ́ aláìrékọjá. Olúwa mímọ́, àwọn rẹ̀ ń ṣiṣẹ́ òle, àwọn ènìyàn rere, àwọn rẹ̀ ń tẹríba rí ọkọ wọn. Kí ọ̀rọ̀ Olódùmarè ó má bàa di ràmjọ́sù tí etí sí. Báàgẹ̀lẹ̀ ikò dẹ́gbà àwọn ọ̀dọ́mọkùnrin níyànjú láti jẹ́ aláìrékọjá. Nínú dédé irun máa fún ara rẹ̀ hàn ní apẹ̀rẹ̀ òṣèré bọ́mu. Nínú ẹ̀kọ́ máa fún àìṣèbàjẹ́ hàn. Hùwà àgbà ọ̀rọ̀ rẹ̀ yé kóró. Rà lè yọṣù tí etí sí. Ojú kò létí ọ̀wọ́n rẹ̀ ń ṣe lòdì. Láìnẹ́ orunkunrun láti wíṣẹ́ ní. Bá àwọn ọmọ ọ̀dọ̀ níyànjú láti máa tẹríba rí ọwọn ọ̀gá wọn. Wọ́n máa ṣèrun rẹ̀ yún mọ́ ọ̀gá wọn nínú dédé irun. Wọ́n máa gbò wọn nẹrun. Wọ́n yẹra rí hùwà pálapàla. Wọ́n máa ṣe ìrẹ̀jẹ. Ṣùgbọ́n wọ́n máa fùwà òtítọ́ rẹ̀ bójúmú dédé hàn. Kálẹ̀ tó pàṣẹ wọn máa ṣe ẹ̀kọ́ Olódùmarè olùgbàlà ẹni lọ́ṣọ̀ọ́ nínú dédé irun. Nítorí orí ọ̀fẹ́ Olódùmarè rẹ̀ mú ìgbàlà wá rí dédé ònìyàn. Ó ti fara hàn. Ó dẹ̀ ń kọ́ ọ̀fọ̀ ká yàgò hùwà pálapàla àtúfẹ̀kùfẹ̀ ayé. Ká máa wà nínú òdodo àti ní hùwà bí ti Olódùmarè ní ayé rà ní. Kí a máa wònà rí ìrètí rẹ̀ ní òbùkún àti ó farahàn ògo Olódùmarè rẹ̀ gborin àti olùgbàlà ẹni Jésù Kristi. Ọ́nìrè fún ara rẹ̀ ní tó dá ọ̀fọ̀ kó lè ra ìní padà kúrò nínú hùwà pálapàla àti ọ̀fọ̀ kó dẹ̀ lè gbẹ̀ ọ̀wọ́n ènìyàn kan mọ́. Rí ara rẹ̀ gẹ́gẹ́ bí òní ohun ti ka rẹ̀ ọ̀wọ́n onítara òṣèré bọ́mu. Orun èrí kú ọmọ wí ó dẹ̀ rí ọ̀fọ̀ ń gbá ònìyàn níyànjú. Afúdédé ẹrun bọ́ níyàn wí. Má dẹ̀ jẹ́ kẹ́nìkan ní rẹ́ nídìí ó bàjẹ́. Olódùmarè kò bùsì gbígbọ́ àti kíká ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.